àṣírí ìtúsílẹ̀ iṣẹ́ àbìlù tó dájú. Ìtúsílẹ̀ tó dájú lọ́wọ́ ogun àbìlù tó ń yọ ayé rẹ lẹ́nu. Èyí ni àṣírí iṣẹ́ àbìlù tó dájú. Bó bá ṣalábàápàdé iṣẹ́ yìí, bá mi tẹ like. Mo fi Ọlọ́run bẹ̀, bá mi tẹ like. Kọ́mẹ́ǹtì síbẹ̀ wípé Jésù ni Olúwa. Share rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. God bless you. Fọ́nrán ìpàdé mo láyọ̀ láti kí ọ kú oríire. Jọ̀wọ́ mo fẹ́ kó ṣoore kan fún mi nínú fọ́nrán yìí. Mo fẹ́ kó tẹ like, bá mi tẹ love button, bá mi share. Kọ́mẹ́ǹtì síbẹ̀ wípé Jésù ni Olúwa. Nǹkan kan bẹ tí Yorùbá ń pè ní àbìlù. Àbìlù wà ní oríṣiríṣi. Ìgbà míì èèyàn ń kó àbìlù látara ìbálòpọ̀. Bóyá ẹni tí wọ́n ti lò rí téèyàn wá bá a nájọṣepọ̀, ó lè jọkùnrin, ó lè jóbìnrin. Èèyàn máa ń kó àbìlù lára rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn máa ń kó àbìlù nínú afẹ́fẹ́. Wọ́n máa ń pè ní àbìlù nínú afẹ́fẹ́. Àbìlù nínú afẹ́fẹ́ wá póríṣi méjì. Yálà wọ́n dìídì ràn sí ọ láti inú afẹ́fẹ́, tàbí wọ́n kàn fẹ́ jáde farako. Ẹ gbọ́ mi dáadáa. Iṣẹ́ wo ni àbìlù máa ń ṣe láyé èèyàn? Àkọ́kọ́, àbìlù máa ń sọ ẹni tó ti wà lókè di ara àlẹ́lẹ̀. Ìkejì, àbìlù máa ń sọ èèyàn tó ti ní ọrọ̀, tó ti ní ogún, tó ti ní nǹkan lọ́wọ́. Yálà ó ti nílé, ó ti ní mọ́tò, ó ní ilé iṣẹ́, ó náwọn òṣìṣẹ́. Àbìlù máa ń sọ ẹni tó ti ní daláìní. Ìkẹta, àbìlù máa ń kẹ̀yìn olóore sí èèyàn. Àwọn tó nífẹ̀ẹ́ rẹ rí ní ìgbà kan rí, àwọn tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ rí pé o ní ìṣòro, wọ́n ti máa dáhùn. Àwọn tó jẹ́ pé tó o bá pè lẹ́ẹ̀kan pé mo máa ní nǹkan báyìí, mo nílò nǹkan báyìí, lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa fún ẹ. Ó máa sọ ẹ́ di ọ̀tá wọn. Kódà wọn ò ní gbé kọ́ ẹ mọ́. Tó bá gbé kọ́ ẹ gan, wọn máa pẹ́ padà. Ẹlòmíì lè sọ nǹkan mi á dẹ̀ kọ́ọ̀tì fún un. Àbìlù máa ń jẹ́ ẹni tí èèyàn nífẹ̀ẹ́ láti fẹ́ kó kọ èèyàn sílẹ̀. Àbìlù. Ìkẹrin, kí iṣẹ́ òní àbìlù máa ń ṣe? Àbìlù máa ń jẹ́ kéèyàn do ní gbèsè. Ó kàn ní mọ bó ṣe sọdélé gbèsè àkàndédé wọlé, láì nánàkúnà, láì lọ patí, láì ṣègbà, láì ṣàwo. Àbìlù máa ń jẹ́ kí ìrìn àjò èèyàn kó dàrú lójijì. Àbìlù máa ń jẹ́ kó ṣòro fún èèyàn láti dìde sínú ògo. Ìdí rèé tí àwọn onímọ̀ ṣe máa ń sọ fún wa wípé má ṣe àgbèrè. Bó o bá fẹ́ fẹ́ ìyàwó, lọ fẹ́ ìyàwó. Bó o bá ti fẹ́ ìyàwó tán, bá ẹ̀mí àgbèrè wí. Nítorí àwọn nǹkan wọ̀nyí ni. Àkọ́kọ́, ẹni tó ń ṣe àgbèrè lè kó àrùn, ó sì lè kó àbìlù. Àbìlù àtàrùn wọ́n jọra wọn, ṣùgbọ́n ó burú. Torí àbìlù, ẹ̀mí ni àbìlù máa àtàkì, àrùn máa àtàkì físíkà. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n máa ń gbà wá lámọ̀ràn wípé àgbèrè ò dáa. Àbìlù máa ń jẹ́ kí èèyàn tó ní èròǹgbà rere kó já sí ìjákulẹ̀ fún yàn. Àbìlù máa ń jẹ́ kí nǹkan rere kó ṣòro fún èèyàn láti dín. Bóyá o fẹ́ wé gbélu ni, o fẹ́ iṣẹ́ ni, o fẹ́ lọ léèwé ni, o fẹ́ dá bísínẹ́sì sílẹ̀, o fẹ́ ṣe nǹkan tàbí ìkejì tó jẹ́ nǹkan rere. Àbìlù máa ń jẹ́ kó ṣòro fún ènìyàn láti ṣe. Ìdí rèé tó fi jẹ́ wípé àbìlù jẹ́ ohun tó burú jàyè. Ẹ gbọ́ mi dáadáa. Fún ìwọ tó ní ìdojúkọ àbìlù báyìí, iṣẹ́ tó fi ní ìdojúkọ pẹ̀lú rẹ̀ rèé, ọ̀nà àbáyọ rẹ̀ rèé. Mọ́dẹ́gba aládùúrà wípé nígbà tó o bá ṣe iṣẹ́ yìí, ó yin Olúwa lógo. Gbọ́ mi, iṣẹ́ ní agbára gan-an. Kò sí àwọn tó ṣe iṣẹ́ ìtàn kì í ní ẹ̀rí. Lára àwọn tí ó ní ẹ̀rí nínú iṣẹ́ yìí, ó wà lára wọn. Amen. Gbọ́ mi dáadáa. Ìní ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, kí ni ó bá mi lọ bá mi gẹ̀ẹ́tì àgbọn mẹ́ta tó lómi nínú dáadáa. Lọ bá mi gẹ̀ẹ́tì omi, bóyá bọ́tú wọ́tà díẹ̀. Ṣí bọ́tú wọ́tà yẹn kó fi iyọ̀ díẹ̀. Wọ́n pè ní salt, wọ́n pè ní ọ̀sà. Lọ dà díẹ̀ sínú rẹ̀. Ṣé o ti gẹ̀ẹ́tì àgbọn mẹ́ta? O ti gẹ̀ẹ́tì omi tó fi salt díẹ̀ sí. Kí ni o tún bá mi ṣe? Lọ bá mi gẹ̀ẹ́tì oyin original. Kò bá jẹ́ oyin ní 500 ló nágbára ti rà, bọ́ ní 1000 bó ní 2000, ẹ kó jẹ́ oyin ògidì. Wọ́n bá mi gbé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kalẹ̀. Iṣẹ́ yìí
ó ní ìgbésẹ̀ tó pọ̀ ṣùgbọ́n bó o bá lè ṣe é mo kí ọ kú rí. Ó bá mi ṣí psalm láti psalm 1 to psalm 150 chapter 1 to chapter 150 ní o. Ó bá mi ṣí ọjọ́ mẹ́ta ló fi ṣe iṣẹ́ yìí. Ó ka bíbélì díẹ̀díẹ̀ ó lè kà láti chapter 1 to chapter 50 lénìí. Tó bá dọjọ́ kejì kà láti chapter 50 to 100. Tó bá dọjọ́ kẹta kà láti 100 to 150 ṣé o mọ̀ pé 50-50. Tó bá ti wá kà á tán wá bá mi ka Isaiah 60 lẹ́ẹ̀kan, ka Isaiah 47 lẹ́ẹ̀kan, wá ka Genesis 1, ka Revelation, wọ́n ń pe Revelation ní ìfihàn nílẹ̀ Yorùbá, ìfihàn. Revelation 12 bá mi ka iye kan ṣo. 4 Samuel, ìwé Samuel àkọ́kọ́ bá mi ka 17 ẹ̀ẹ̀kan ṣo, ó ti tán. Ó lè kà lọ́jọ́ kan náà o, tó bá ní orí ọ̀fẹ́ láti kà lọ́jọ́ kan náà, ó lè ka gbogbo bíbélì lọ́jọ́ kan náà. Bó o bá kà á tán ó wá porúkọ Jésù 21 times. Orúkọ Jésù 21, ẹ̀jẹ̀ Jésù 91, orúkọ Jésù 21, ẹ̀jẹ̀ Jésù 91. Gbogbo ẹ̀yin májẹ̀mú àbìlù lára mi ọyẹ parẹ́. Ẹ̀yin agbára àbìlù tí àti ṣeré fi dógun láyé mi, ẹ̀yin májẹ̀mú àbìlù tẹ́ ń dáre dúró níwájú mi, ẹ̀jẹ̀ Jésù parẹ́. Ó gbàdúrà yìí gan, jẹ́ kí ọ̀nà kó là kó ṣí fún mi. Tó bá gbàdúrà ìtàn wá jẹ́ kó di ọjọ́ tàdúrà ìbá parí ọjọ́ kẹta jẹ́ kó di aago 12 òru. Táago 12 òru bá ti lò jọ̀ọ́ bá mi fi oyin yẹn fi pa gbọ́ra látòkè délẹ̀ fún àgbọn ẹyọ kan sómi ìwẹ̀, fi omi tó fi gbàdúrà yẹn díẹ̀ sínú rẹ̀, wá lọ wẹ̀, lọ gẹ́ẹ̀tì ọṣẹ àbí kankan tuntun ní kó lò. Tó bá ti lo kankan ẹ má lò mọ́ láyé rẹ̀, lọ sọ́nù ní o ò ní bọ́nú ogun sínú ogun o. Amen. Tó o bá ti wá fún àgbọn ẹyọ kan sómi yẹn tó fomi díẹ̀ sí, ó fi wẹ̀ láago 12 òru tó parí. Gbọ́ mi, tó bá di déédéé aago 12 òru ló wẹ̀wẹ̀ àkọ́kọ́ dáàgbọ́n yẹn nù. Tó bá di aago 3 òru ọjọ́ tó kọ́kọ́ ọjọ́ kan tó lọ́ wẹ̀ ọgbẹ́ o, tó bá ti di aago 3 òru ó tún jí láago 3 òru, ó tún wẹ̀wẹ̀, ó fún àgbọn kejì sínú omi, ó tún fi oyin yẹn para, ó fi omi yẹn sínú ẹ̀ díẹ̀. Náà ọ̀nà 3 ló lomi yẹn o, ó tún fi díẹ̀ sínú rẹ̀, ó tún fi wẹ̀ pẹ̀lú kankan míì, kankan 3 ni o, pẹ̀lú ọṣẹ mi ò ní lọ́ṣẹ tó lò tán ẹ o. Tó bá tún ti wẹ̀ ó ti tán bẹ́ẹ̀ yẹn àbí. Tó bá ti wá di déédéé aago 6 ìdájí ó tún jí láago 6 ìdájí, ó tún ìwẹ̀, ó máa gbọ̀n kẹta, ó tún fọ́ sómi ìwẹ̀, ó tún da omi tó kù sínú rẹ̀, ó tún fi oyin para bí látòkè délẹ̀, ó tún lọ tún fi wẹ̀ pẹ̀lú kankan míì, kankan 3 ló gbọ́dọ̀ lò. Bó o ṣe ń lò ó máa sọnù. Gẹ́ẹ̀tì ọṣẹ 3, o lè ra ọṣẹ Lux, ẹ̀ńtẹ́ ló liquid soap, o lè lo ẹyẹ kan ṣo, bu díẹ̀ sínú ẹ̀. Tó bá tún fẹ́ wẹ̀ á tún bu mí sí i, yes o lè lò bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run alààyè, tó o bá ti wá ṣe bẹ́ẹ̀ tán, tó wẹ̀wẹ̀ lẹ́ẹ̀kẹta ní aago 6 ìdájí, àkọ́kọ́ aago 12, ìkejì aago 3 òru, ìkẹta aago 6 ìdájí, ó wá bẹ̀rẹ̀ àdúrà. Ẹ̀yin májẹ̀mú àbìlù tí ẹ jẹ́ káyé mi ní ìtumọ̀, ọyẹ tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀, jẹ́ kí n rí ìtúsílẹ̀ nínú ìdè. Oh my God, tó bá ti gbàdúrà yẹn tán dáadáa wá jáde lọ ṣe sàárà fẹ́ni tó bá wọ̀ ẹ́. Ó lè pẹ́ níbọ̀dì kó sẹ́ndì yìí owó sàárà sí àbí kó fún lóúnjẹ àbó níbàrà. Gbọ́ mi dáadáa, ó rí wípé ìtúsílẹ̀ yóò dé bá ọ. Bá mi share fídíò yìí fún àwọn èèyàn, share fídíò yìí fún àwọn tó o nífẹ̀ẹ́, kọ́mẹ́ǹtì síbẹ̀ wípé Jésù ni Olúwa. Bẹ́ẹ̀ ni mo wí lẹ́ni bí wòlíì, èdè ni ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ kejì ọdún tuntun. Mo sọ ọ́ bí wòlíì, agbára bìlù tí ayé fi ń yọ ayé rẹ lẹ́nu ní orúkọ Jésù Olúwa tú ọ sílẹ̀. Láti òní ayé rẹ gba ìtúsílẹ̀, lọ rí àánú gbà, lọ rí ògo Ọlọ́run. Jésù Olúwa wa, amen. Ó rí i pé ìwé ìgbélú tó nílò ẹ máa tọ́ lọ́wọ́, iṣẹ́ tó nílò ẹ máa tọ́ lọ́wọ́, àwọn tó ti kọ̀ sílẹ̀ máa padà. Orúkọ mi ni wòlíì ajínrere nì tí gbogbo ayé mọ̀ ní Prophet Moses Ògìdìolú, ajínrere kú Kristi àti àjíǹde rẹ̀, bàbá orí òkè Ọlọ́run ajàmájẹ̀bi. Share fídíò fáwọn èèyàn, a máa pàdé ní another video. Shalom.